nígbà yẹn bá fi jẹ lórúkọ músíkà ṣé Aláàfin lè pàṣẹ kọjá Ọ̀yọ́ ẹ̀ ni. Aláàfin of Ọ̀yọ́ tọ́gbèsè ọba Lámídì Adéyẹmí àwọn náà dìtẹ̀ náà ẹni tó di ọ̀tẹ̀ pé káwọn máa rotate chairmanship kí ló dé nígbà tí ó bọ́ sí ọwọ́ ẹ̀ kí ló dé tí ò fẹ́ rotate ẹ̀ mọ́. Níbo ni Aláàfin ti dàgbà àgbàbo àgbọ̀n yóò sílẹ̀ yìí sì ń jẹ lọ́bẹ̀ wọ́n kẹ́ mọ́ tí ẹ fẹ́ sọ fún yín gan lẹ́sẹ̀ empire kí ló ń jẹ́ empire ó jẹ́ mo jà lánàá ní ìsìn mo win mo jà lé ní ọmọ ìní mi ṣé ìjà àná tí mo ti win yẹn náà mo máa gbé kiri títì wípé èmi ṣáà ti win so gbàgbà empire tó jẹ́ pọ́ńtì kọ́ńkà ti bàbá Olúbàdàn àti Aláàfin kíní kan wà tó yé àwọn ọmọ kéékèèké Ọ̀yọ́ tó wà lórí social media wípé tó bá ti kan ọ̀rọ̀ ọba kò kàn wọ́n tó bá ti kọ ọ̀rọ̀ ọba sí ọba kò kàn wọ́n bí ọba gan bá gbóhùn síra wọn kò kàn wọ́n náà tẹ́wọ́ wò ó wọ́n ní what goes around comes around nígbà tí bàbá Olúbùṣe Ọọ̀ni tó gbèsè predecessor ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni ni permanent chairman látàyè Western Region kó tó di pé ó di ọpín Western Region sí mẹ́ta àbí mẹ́rin ọ̀rẹ́ yìí fi Ọọ̀ni ṣe permanent chairman. Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí tó gbèsè àwọn náà dìtẹ̀ pẹ̀lú ọba Sánkẹ́ ọba Olúbàdàn ẹni sì dáadáa o. Aláàfin of Ọ̀yọ́ tó gbèsè ọba Lámídì Adéyẹmí àwọn náà dìtẹ̀ náà pẹ̀lú ọba Olóyèdè Sánkẹ́ Olúbàdàn ti ìlú Ìbàdàn táwọn náà gbèsè wípé ṣe bí Ìbàdàn ni ọba Olóyèdè Sánkẹ́ ìjọba sí Ìbàdàn náà dẹ̀ ní kápítà tí ọba Sígbádé wá láti Ifẹ̀ tó ń jẹ chairman ṣé àwọn náà lè ṣe ní káwọn náà máa jẹ chairman káwọn máa rotate ọba Lámídì Adéyẹmí ló dárúkọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Olúbàdàn àtàwọn kájíjọ máa rotate chairmanship àwọn yẹn náà dẹ̀ sọ pé ok ọ̀nà wo làwọn fẹ́ gbé gbà ó kọ́kọ́ ṣù Ọọ̀ni wọn win wọ́n wò pé ok ó capitalize lórí àkàwé ọba Sánkẹ́ wọ́n tún capitalize lórí kó ti dàgbà wọ́n tún máa sọ wípé sẹ́wọ̀n pé ẹni tí ò bá mọ nǹkan lẹ́kọ́ máa sọ pé there's no ignorant in law but nínú àṣà wa ní ìmọ̀ náà ọba Lámídì Adéyẹmí ló kò náà di pẹ̀lú Olóyèdè Sánkẹ́ náà di pàǹpà wípé òkè o ayé ọba Sígbádé tó bá ti jọ ní tìrìbẹ̀ kí bàbá lọ jókòó sí nígbà tí kábíyèsí ọba Sígbádé rẹ̀ dé definitely ẹ mọ̀ pé o lè máa lọ́gàn pẹ̀lú anybody ipò tó wà ó kọjá bẹ́ẹ̀ kó tó jọba gan àtọ́ba tẹ́lẹ̀ ni àwọn bàtà tó wá jọba tán ó di ẹrù jẹjẹ so wọn kò kékeré lè ọbínú kúrò ọbínú lọ wọn padà wà mọ́ kò pẹ́ náà náà split Ọ̀yọ́ state tí ó di Ọ̀ṣun state kó tó di wípé oníkálukú lọ. now ẹni tó di ọ̀tẹ̀ pé káwọn máa rotate chairmanship kí ló dé nígbà tí ó bọ́ sí ọwọ́ ẹ̀ kí ló dé tí ò fẹ́ rotate ẹ̀ mọ́. now ẹ máa ń sọ wípé Aláàfin làgbà níbo ni Aláàfin ti dàgbà àgbàbo àgbọ̀n yóò sílẹ̀ yìí sì ń jẹ lọ́bẹ̀ wọ́n kẹ́ mọ́ tí ẹ fẹ́ sọ fún yín gan lẹ́sẹ̀ empire kí ló ń jẹ́ empire ó kẹ́ mo jà lánàá ní ìsìn mo win mo jà lé ní ọmọ ìní mi ṣé ìjà àná tí mo ti win yẹn náà mo máa gbé kiri títì wípé èmi ṣáà ti win so gbàgbà empire tó jẹ́ pọ́ńtì kọ́ńkà tó ti destroy táwọn kan ti gbà á ó dàbí ẹni tó ń sáré tó gba fi ẹ̀yẹ ni tó tún kọ̀ǹtẹ́ẹ̀tì ẹlẹ́kejì náà gba fi ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ a máa sọ pé dandan tó gbọ́dọ̀ gba fi ẹ̀yẹ rí ìyẹn lọ fẹ́ máa lò kiri àdúgbò torí pé Ọ̀yọ́ ti jẹ́ empire rí lè ti olórí ibo nígbà tó mẹ́jẹ̀ máa sán wọn ló lóṣèlú ló bá nǹkan jẹ́ nǹkan tó yìnbó tó olúwa tó yìnbó tó nǹkan fún wa tójú ò tì wá wípé òyìnbó ló sọ pé alágbọ́n mọ nǹkan tó láì tì lọ́dọ̀ wa náà ẹ jẹ́ ká tẹ̀ bẹ́ẹ̀ kúrò Egypt almost 400 years wọ́n fi enslave Israel ṣé ní èní ṣé Egypt gbọ́dọ̀ gbégbé tó lè gbẹ́nu sí wípé tó bá pàdé Israel kó fẹ́ bá Israel fà fẹ́ tó bẹ́ẹ̀ àwọn òṣèlú máa sọ pé torí báwọn ti jẹ́ world power ní Egypt o Egypt ń ṣe empire àdúgbò world power lẹ́nìí kí ló yẹ tí Egypt máa sọ pé world power lu òun gbọ́dọ̀ ṣe kí ni British ló colonize America
ṣé lẹ́nìí tí Amẹ́ríkà ti di olórí tí British gbọ́dọ̀ sọ ọdún Anglo-America láwà ṣùgbọ́n everybody mọ̀ wípé Amẹ́ríkà ló ń dictate fún àwọn ọ̀gá lẹ́nìí ṣé torí pé British ti colonize wọn rí yẹn wọ́n gbọ́dọ̀ bá gun wọn gàràgàrà so torí pé Ọ̀yọ́ ti jẹ́ empire ṣé gbọ́dọ̀ bá gun lẹ́yìn Yorùbá gàràgàrà ni kìíní kan olólù nígbà bá fi jẹ lórúkọ músíkà ṣé Aláàfin lè pàṣẹ kọjá Ọ̀yọ́ ẹ̀ ni so kí ni ariwo gan lórí kí lórúkọ ẹ̀ chairmanship tó bá náà fẹ́ máa fi tẹ̀tẹ̀ ọ̀rọ̀ òṣèlú kọ́ tó bá jẹ́ ọ̀rọ̀ òṣèlú ni tí wọ́n bá lo òṣèlú Ládọjà di permanent chairman tí ìṣẹ́ ní tí kí lórúkọ ẹ̀ náà tọwọ́ Ògbómọ̀ṣọ́ á di permanent vice chairman tó tán ṣùgbọ́n wọn olóṣèlú tí wọ́n gbé lọ sí house ló sọ pé kọ́ máa rotate kì í ṣe gọ́vnà gan ló ní kọ́ máa rotate kì í ṣe Olúbàdàn ló ní pé kọ́ máa rotate Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ́ tó ní kọ́ máa rotate kò lè sọ gbọ́dọ̀ lè dá sí rotation tí Aláàfin bá dẹ́kọ̀ tí ò lọ sí méjì tí ò lọ pé kíní wọ́n ní right láti yọ kúrò mẹ́ because tí wọ́n bá ti violate the law of the land so and tí wọ́n bá ti ẹ̀wọ́ gan tí wọ́n bá wo system yìí sì kò gbé àwọn ọba ordinary chairman of the local chairman ó wà on top of ọba what are you talking about tá a wá ọ̀nà tàbí fi jókòó láti change the system kí ìjọba padà sí ọwọ́ àwọn ọba gbogbo lọ́dọ̀ ọ̀dẹ́ náà ló ń wo ókè nísìn nígbà Aláàfin tí ò lágbára kankan lẹ́yìn ọba tó jẹ lọ́yọ̀ọ́ torí wípé lẹ́nu little months Aláàfin ìjọba kò tí ì sí peace kò tí ì sí ọjọ́ kan láyé tí ẹnu òǹkun Aláàfin kí ló dé onídìí ọba Lámídì gàdá sọ wípé ogbó ní gbogbo ẹ̀ ọmọwé wọn lọ́ fi ṣe gbogbo nǹkan ní ìwòdò kan gbàdá fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn ọba Èkìtì pẹ̀lúpẹ̀lú gbàdá ń jà tí wọ́n sọ̀nà ọba Lámídì wípé kò lè wá sọ́dọ̀ àwọn láti wá parí ìjà lọ́rọ̀ páwọn ò mọ́ ààrẹ Èkìtì wẹ́ẹ́fà sí ní ọ̀dà Ọ̀yọ́ rí lórí pọ̀sán tó lè wá parí ìjà pẹ̀lú àwọn ní Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá Dìsẹ́kọ̀ ìgbà tó dẹ̀ gbéra lọ́bẹ̀ tí wọ́n lọ parí ìjà yẹn dẹ̀ tán síbẹ̀ because ẹni náà bá gbé agbára fún yàtọ̀ sí ẹni tá gbé gbàgbára fún Ọlọ́run ló gbàgbára fún ọba Adéyẹyè Ògúnwùsì àwọn brothers dèdè ìgbàlẹ̀ àti ẹ̀rọ Ògúnwùsì ni ó ń speak for Ògúnwùsì ó ń speak for bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ parọ́ nígbà tí mo sọ oríire lẹ́yìn so tẹ́ bá rí olóríire ọ̀nà kẹ́yìn bring it down lẹ́yìn máa ń wá ọ̀nà kábàdé máa gbé lóríire sókè làwọ̀ wà so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ káàró òjìrè ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó fàjà kò ní ìdíjà because tábà ní kọ́ máa rotate nǹkan ṣebí ó máa padà kẹ́ tó bá dẹ̀ ti kẹ́ àti pé nígbà tó ní tí ìkan náà bloggers ìkan náà wọn tó pẹ̀jọ́ yẹn ìkan ó sọ pé tó bá tiẹ̀ fẹ́ máa rotate chairmanship yẹn Ọ̀yọ́ ló ti yẹ kó bẹ̀rẹ̀ ọdún mélòó ni kí ni experience tó wà lórí Ọ̀wádé ọdún mélòó ló ti lò lórí oyè kí ló mọ̀ nípa ètò ọba ṣé ẹ lè compare experience tí bàbá Olúbàdàn Ládọjà tán ní pẹ̀lú ọba Ọ̀wádé ṣé bí èèyàn máa ń wọlé ní láti wọ aṣíwájú kí ni mo lè gain lára aṣíwájú èèyàn gbọ́n tán kò sẹ́ni tó mọ̀ tán nígbà tí bàbá yẹn bá ṣe ọba Ọ̀wádé gan wò ó bá ṣe ń ṣe rè ọba Ògbómọ̀ṣọ́ ó máa ṣe sí kejì o torí kì í ṣe Ọlọ́yọ̀ ló máa ṣe ẹlẹ́kejì ọba Ògbómọ̀ṣọ́ ló máa ṣe Olúgẹ̀gẹ̀ 3 àwọn ló máa ṣe torí àwọn náà ní experience ju ọba Ọ̀wádé lọ so nígbà tó àwọn náà wà lọ́dún méjì yẹn tán ọba Ọ̀wádé náà wá sí tiẹ̀ láti ní experience ẹ̀yin gan rí pẹ̀lú àtòrò kò ní sí wàhálà tí nǹkan ò bá ti yí èèyàn téèyàn bá ti sọ pé àgbọ̀n ní ìsìnkú fẹ́ bá jẹ lọ́bẹ̀ nígbà táwọn àádọ́jà ń jà kiri tán gbésùmọ̀ mi kiri tán kọ́ ibi tó ṣe gbogbo ẹ̀gbá ẹ̀ sọ́nwó bàtà sọ́dún bàtà ní wọ̀ sọ́nwó ọ́nìmọ́tò ẹ̀ṣin náà ń gùn sọ́nwó sẹ́fù rárá sọ́nwó gbé létà ń gbé nísì ilé amọ̀ ilé Èkó torí dìde nìkan tó wípé ọba kò lè mí ṣé kì í soko náà ní gbogbo wa ti bẹ̀rẹ̀ Ìbàdàn gan tó lòun ti wá Ẹ̀bá Ọ̀dàn abẹ́gi ọdún náà ti bẹ̀rẹ̀ lù dọ́là
ẹ̀mí àbádọ́yọ̀ ilé gbajúmọ̀ ọ̀gá ilé pálábàrà ni so kí láti sọ nípa ẹ̀ tí ilẹ̀ Yorùbá èèyàn máa ń kọ́gbọ́n ni Yorùbá ló gbọ́n jù ọ̀dọ́ wa ló dáa jù ṣùgbọ́n gbogbo ìwà rẹ̀ níjú ẹ̀ wò jù mí la fẹ́ fi balẹ̀ ayé jẹ́ ìtàn tó ti kú tó ti wùn la fẹ́ fi balẹ̀ ayé jẹ́ ìtàn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú wa nísìn la fẹ́ fi balẹ̀ ayé jẹ́ àwọn dènì kan náà gbọ́dọ̀ bá lọ patí ọgbọ́n òṣèlú lọ patí ṣé patí ò yàtọ̀ jẹ́ ní ayé àtijọ́ ìlú ló ń sin ọba ayé sì ọba ló ń sin ìlú o tí èèyàn mẹ́wàá bá wá sí ọ̀dọ̀ mi 9 fẹ́ gba nǹkan ẹyọ ọkọ tó kù ó ní nǹkan tó bá wá ayé àtijọ́ tẹ́yẹ̀ mẹ́wàá bá lọ sí palace gbẹ́rù mi lọ́wọ́ aláàfin o kò sí sọ̀mí kalẹ̀ àbí kò sí sọ̀mí kalẹ̀ because tó bá lọ sáàfin o gbọ́dọ̀ gbẹ́rù dání ayé ìsẹ̀yẹ̀ ìyẹ̀bẹ̀rẹ̀ ló gbẹ́rù dání so báyé bá ṣe yí nọ́mbà ayé yí olóò bá kan dìde ní tẹ́fẹ́ kì bọ́nú lé táwọn ìjọba òsínú tẹ́tẹ́ ìmáa jayé yín ẹ máa sọ pọ́ bá ní tẹ́fẹ́ jẹ́ máyé oníkálukú fẹ́ jayé tiẹ̀ ní ò jayé ẹ̀ ò lè jayé tèmi bí mo ṣe ń rúlù lú mi ó yàtọ̀ sí bí mo ṣe ń rúlù lú ẹ ó yàtọ̀ sí bí mo ṣe ń rúlù lú ilé ẹ kò jọra wọn tó o gbọ́ngàlùkù kó mọ nǹkan tó kàn fẹ́ máa sọ tàbí pé kíní ayé tá a wà ó ti yàtọ̀ nígbà tó bí àwa wọn ò bí wa pẹ̀lú kọ̀ǹpútà àwọn ọmọ òsìn lọ́ máa ṣe ń lajú náà mọ̀ nípa kọ̀ǹpútà ọmọ 10 years tó bá ní kó ọpẹ́rẹ́tì fóònù fún ẹ ìwọ́gán tó o jẹ́ géńdé ò lè ṣe é torí pé kí ni báyìí ṣe gbà ayé àtijọ́ ọ̀yọ́ mélòó ló ń wojú àgbàlagbà ayé ìsìn àwọn kéékèèké awojú ẹ̀ ṣeré ni torí pé ilé tó gbogbo ẹ̀ kò ní òwọ́pọ̀ nígbà tó jẹ́ pé bàbá gan mi ò lọ́pọlọ lórí ọpọlọ ló fẹ́ fi train ọmọ ìyá mi lẹ́yìn kó máa ṣí ìdíkiri orí social media ìgbà wo ló fẹ́ ráyè tọmọ ọmọ wo ló fẹ́ tọ́ tó fẹ́ yọjú wọn ò lè kí wọn kú ewu ọmọ àbí wọn ò lè kí wọn kú ewu orúmọ ìlànà èyí kò jẹ́ tó fẹ́ tọmọ wọn ó lè bá rò pé òun tọmọ bì kan bá rí ẹ̀ bá sọ pé òun bímọ òun bí kan sí Ìlá òun bí kan sí Iléṣà kí ẹ máa kóbìnrin máa rò pé òun bímọ kiri títì fún bàbá oríṣiríṣi irú ẹ̀kọ́ wo lóbìnrin yẹn fẹ́ kọ́ ẹ̀yàn fẹ́ gbọ́ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa ẹ jẹ́ kí ó dẹ̀ mo rọ́ bá Ọ̀wádé bẹ́ẹ̀ ká ní sùúrù púpọ̀ jù kó bá gbé ọ̀rọ̀ tàn káwọn àwọn kan yé tàn wọ́n ń tọ́ ní wọlé lórí nígbà kan Ṣàngó jàbí ṣé wọ́n ní Ṣàngó ṣé wọ́n Wádé nìwọ̀ ayé ìgbà tí Ṣàngó ló ń jà káàkiri títì bẹ́ẹ̀ jẹ́ jàjà kan ní ìsìn ẹ̀wọ̀n ló máa bá rẹ̀ ṣé ẹ̀dọ́ ní Ṣàngó ń ṣe ń bẹ̀ yẹn ṣé ọgbà Wádé lè ṣe ni so wọ́n ẹ̀dẹ́ fẹ́ máa ló ti gba ayé Ṣàngó ayé kìnnì kan ayé yẹn ti bá tiẹ̀ lọ ayé tiẹ̀ ló ń lò Ọ̀wádé ajẹ́kẹ́ni kankan tẹ̀ ń tìkùtì ló sá ẹ dáadáa jẹ́ kí ìlú mọ̀ wípé àwọn ní ọba tuntun jẹ́ kí ìlú mọ̀ wípé yẹ́sọ ọba tó dé yìí àtìgbàtọ́ tí àtìgbà tó bá jẹ́ ìdíjẹ́ ọba wọlé èmi ò mọ̀gbà tó tí ní tánì kan fúlù tiẹ̀ ìlú Áfíríkà máa kó lórí adé kiri títì nǹkan tó ìjẹ́ tẹ́kàn fẹ́ nípè lásán so èmi àárọ̀ ọba yìí pé kó ní sùúrù gidi ni kó tẹ̀ kókó gbé kúrò brain ẹ̀ wípé òun pàtàkì jọ ẹnìkan lọ ẹni kan pàtàkì jọ ẹnìkan lọ àwùjọ àbúdá alákọ̀jọ ń padà wálé ẹni ọ̀rẹ́ ọ̀sán wípé èyí lè ṣe kó má làṣíwájú àti láṣíwájú kan èwo ni kẹfẹ́ rí lọ́pa kẹfẹ́ lè bá kẹfẹ́ máa ní lára ẹni bá ti wà lókè ẹ̀yin náà máa bọ̀ lókè kò ní ìwé pé ẹ gbọ́dọ̀ làṣíwájú wọ́n fi ń gba ilé ayé ìní ìsìn gbogbo àgbà pé Ọlọ́run làṣíwájú wa Ọlọ́run lẹ́nu gbogbo wa lẹ́nu àti gbàgbọ́ ìmọ̀ ilé ẹlẹ́sìn ìbáláyé ànígbàgbọ́ sí nǹkan kankan àrírí ṣùgbọ́n ànígbàgbọ́ wípé òun náà lolùdarí ayé so àti ní Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì as a leader káwa tó kù dẹ̀ mú ká ṣe kí ni ká gbárùkù tí ká máa tẹ̀lé ẹ má jẹ́ ká sọ wípé ẹfẹ́ orí rẹ̀ pa ọba sọ pé kí ni ká bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ rà ń bọ̀ rẹ̀ náà dá kò sáà ti jó lórí bọ́bá sọ pé ọmọ Olúwo ni èmi ò kálí yẹn máa gbà wáyé ẹni bá Olúwo tó bá sọ Olúwo yẹn ló jẹ́ kádà rẹ̀ padà ní àwọn Olúwo láti rú ìyẹ́ àbọ̀ Olúwo látìgbà tó dàgbà kó ló di pé lọ́kọ olóyún ẹ wọ́n máa pàtàkì tí èsì ìdàdẹ́ ìdílé ayé bá ìdádìdè ní ìgbọ́n tí òmọ́pọ́lọ́ di ìtàn Samuel Johnson tó èèyàn tó kú ẹrú dé ẹgbẹ́ máa kọ̀tán Yorùbá tí ò gbọ́ Yorùbá mọ́ láti kó lẹ́rú tó ti roko òrèké tó rí rẹ̀ ti dàrú tó dé láti kó máa kọ̀tán Yorùbá kí ló fẹ́ kọ́ kí ló mọ̀ tí ọdẹ ìlú tó kù ní àwọn akẹ́kọ̀ọ́ tán ilẹ̀ Yorùbá wà á lọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wà á kó jọ ní bí
bí ọ̀sẹ̀ ṣayé wọn lọ́yọ̀ọ́ náà ṣayé wọn là náà ṣayé wọn ní Oǹdó náà ṣayé wọn lẹ́kìtì náà ṣayé wọn lọ́wọ́ alágbára kí lórúkọ ẹ̀ kí lórúkọ ti Iléṣà ògùn òtítàgbé orúkọ alágbára Iléṣà yìí Ògèdèngbé Agbẹ́gbẹ́gbòrò Ìlá òun náà ní tiẹ̀ alágbára pọ̀ káàkiri ṣé ẹgbẹ́ ìbá fẹ́ kọ̀tàn ìtàn tàwọn yẹn ń kọ́ ṣé àní kò wọ́n ara wọn ni Ajagunlé àtàgbò Mèsì àwọn ẹ̀rọ ìjọba tìlà ó bọ́ àwọn ìjà alágbára ni wọ́n jagun wọ́n bá wíjọ kí ni bá Lájọlú nígbàdàn ó gba àwọn ẹ̀bá sọ̀rọ̀ nǹkan kan yẹn alágbára làwọn náà wọ́n jagun ká tọdún mọ́ ìtàn ibì kan ẹ̀rẹ̀ fi balẹ̀ ayé jẹ́ ẹ̀jọ̀ ẹ̀ ṣe náà ni.